Wọ́n fẹ́ ṣàlàyé sọ́kọ́ alábíyẹ tí a farabalẹ̀ kájọ́. Bébọ̀ bíbí ẹ̀sẹ̀ ní fẹ́ẹ̀ ìlú ọkùn àgbà òní tó bẹ̀ kù láéláé. Ìlú ọkùn àgbà òní tó bẹ̀ kù láéláé. Ọlọ́run ní jọ́ bàjẹ́ fún ẹ. Mo kí Ọlọ́run ọba tó láyé. Kábíyèsí Ọlọ́run. Ọba tó lágbára lọ́dọ̀. Ọba tó ní ohun gbogbo tó lè so ohun gbogbo. Ọba tó ní ká máa bẹ. Òun ló lásìkò àtìgbà. Òun ló mọ̀ gbàtà wá. Òun náà ló mọ̀ gbàtà padà. Ọlọ́run nípa gbogbo wa rẹ́. Ẹ jọ̀ọ́ mo fẹ́ káwọn èèyàn kúrò níwájú kábíyèsí mẹ́ẹ̀ ẹ kúrò níwájú kábíyèsí. Ẹ̀sùn ọlọ́run àdúgbò fún kábíyèsí láyé kábíyèsí náà tán. Bàbá bá yín kábíyèsí o. Gbogbo àwọn tí a wà níwájú bàbá wa kábíyèsí ẹgbẹ́ ìlú ọdún. Kúrò níwájú kábíyèsí ẹ jẹ́ ká kúrò níbẹ̀. Ẹ jọ̀ọ́ mú ọmọ ọ̀bẹ wa. Ẹ jọ̀ọ́. Mo fẹ́ kẹ́ jẹ́ kí àyè wà níwájú kábíyèsí. Ẹ̀sìn ìlú náà síbẹ̀. Ẹ jọ̀ọ́. Bàbá ń bẹ gbogbo ilé wọn ní káfíń àyè wà níwájú bàbá kábíyèsí. Mo fi Ọlọ́run tó ní wá mo fi bẹ̀ wá. Gbogbo agbára láyé tọ́lọ́run ni. Òun ló ní ṣíṣe, òun náà ló túmọ̀ sí. Ọlọ́run ní pa wá rẹ́. Ọba tó ṣe wá bẹ́ẹ̀ kò ní mú wa kó mẹ́. Ọba tó tì wá lẹ́yìn kò ní já wa mọ́. Ọba tó ní ká máa nífẹ̀ẹ́ mi yóò máa nífẹ̀ẹ́ yìí. Àwọn bàbá wa ní àyọlọ àyọbọ̀ là ń lọ́wọ́ yìí. A máa lọ rí a máa bọ̀ rí. Ilé ìgbé adáwọ́lé yìí àṣeyìí la máa ṣe mẹ́. Àwa ní àwa ń bẹ̀ lásìkò yìí. Àwa ní Ọlọ́run fún. Àwa náà ni a jẹ ọmọ ogun fún orílẹ̀-èdè Yorùbá. Àbá ìtàn tó ọmọ tó yìí. Lápá tí mo gbà fún Ọlọ́run ọba tó ní mí, tó ní ẹ̀mí mi lọ́dọ̀, ọba tó ṣe mí bẹ́ẹ̀, tó wá fi kẹ́ mi àti bàbá, àtẹni tó dùn mí lọ, àtẹni mo dùn lọ. Ọlọ́run ọba tí ó fi kẹ́ mi, tí mo gbà fún, kò ní fi ilẹ̀ láéláé. Kò ní jẹ́ ayé lẹ́yìn mi. Kò ní jẹ́ mi náà lẹ́yìn mi. Àjọ olùgbàpẹ́. Àjọ jagunpẹ́. Lẹ́yìn náà, mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ bá ṣe jàgàbá. Ẹ bá ṣe jàgàbá. Torí pé oore ọ̀fẹ́ Ọlọ́run àti bàbá Tinubu, òun ni mo rí gbà tí mo fi lè wá pẹ̀lú yín báyìí. Tí mo fi lè sọ pé á da ẹgbẹ́ kan lẹ̀ tí ó máa jẹ́ èrò ẹkùn tí àwọn bàbá wa ọba gbogbo ilẹ̀ Yorùbá bá ṣe kábíyèsí. Bí gbogbo wọn sì gbà fún wa tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí ó ṣeé ṣe. Ó wá fi ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ tèmi àtọkùnrin àtọkùnrin ó fi kẹ́mi ẹ̀ ní parí láíláí. Ẹ̀mí bàbá Bọ́lá Ahmed Tinubu gùn. Ìjọba ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ ṣe àṣeyìn ló máa ṣe ń bẹ̀. Ọlọ́run bá tó fi wọ́n kẹ́ Yorùbá kò ní fi wọ́n dójú ti Yorùbá. Ọlọ́run ní fi wọ́n dójú ti Yorùbá o. Torí pé Ọlọ́run ló mú bàbá yẹn wá tura fún wọn Yorùbá ní. Ọlọ́run ní fi wọ́n dójú ti Yorùbá. Lẹ́yìn náà, mo kí gómìnà wa, gómìnà Dàpọ̀ Abíọ́dún. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ̀ tí tó wà tí àwọn èèyàn mọ̀ tó sọ́kùnkùn nípa gómìnà Dàpọ̀ Abíọ́dún àti èmi. Ẹ rí i pé nígbà tí àkọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation, gómìnà Dàpọ̀ Abíọ́dún ní tabari èèyàn bíi Sunday Igboho tó bá lè wá sí Ogun State láti wá rìn wá lọ́wọ́ à ń retí ẹ̀. Ẹ̀yin èèyàn mi tájọ wà ń gbà náà rèé. Àwa jọ lọ sí Ìgbòha ọ̀sẹ̀ nǹkan tí a lè ṣe ń bẹ̀. Buhari kọ́lọ̀ ń fọ̀rún kẹ́. Àmín. Wọ́n á gbógun ti gómìnà pé
kí ló dé tí gómìnà sọ pé kí Sunday Igboho wá sógun state gómìnà wa ní nígbà tí àwọn bandits ń dà wá láàmú àní kí Sunday wá níta bá rẹ̀ yẹ̀ bí Sunday ọmọ Yorùbá dẹ̀ ní Sunday ó lè wá kí wá ní abẹ́sọ kó ṣe ó wà lóun bàbá rẹ̀ wá gbìjà àwọn fámìlì ẹ̀ ní Ọlọ́run nípa gómìnà rẹ̀ wọ́n wá lé mi kúrò lù ó dára Kútọ́nù wọ́n wá ń sáyé Kútọ́nù gómìnà wa máa ń rán ọ̀nẹ́rẹ́bù bíi a ní àlè fi Sunday lẹ́bẹ̀ẹ́ ẹ lọ fún Sunday lówó ẹni kọ́ wọn jẹun Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gómìnà Ọlọ́run bá tó fún ní àǹfààní tó fi lu ọdún méje pé nínú ìjọba tí ọba rẹ̀ sí kò ní bá rẹ̀ sí. tọ́ba tó wá padà gbéjọba lẹ̀ ìrọ̀rùn ló máa já sí. oríkàn tẹ́yà bá ṣe ni lórí ìyẹn máa ń dúpẹ́ ní o. ọ̀pọ̀lọpọ̀ kẹta ìtẹ́ nífẹ̀ẹ́ mi ọmọ nìyẹn àwọn gómìnà àpọ̀ wà pẹ̀lú mi nígbà yẹn Ọlọ́run bẹ pẹ̀lú mi kò jẹ́ kí bó pa mí. nígbà tí mo tún wá ní mo fẹ́ sòkú ìyá mi kú torí tèmi ní ẹ jẹ́ n sòkú ẹ̀. Ọlọ́run bá a fọwọ́ kẹ́wọ́n. Àmín. Àwọn kan wá sọ pé mi ò ní wá sòkú ìyá mi. Wọ́n wá pe gómìnà Dàpọ̀ Abíọ́dún pé Excellency ẹ fún mi láyè ẹ jẹ́ n wá sòkú ìyá mi. Tí n bá ti sòkú ìyá mi tán, ohun tó bá wù í kẹ̀sì. Gómìnà ní kò sí ìdúró ṣẹlẹ̀, ó lọ sòkú ìyá rẹ̀. Àwa máa wà pẹ̀lú ẹ lábẹ́lẹ̀ tí nǹkan kan rẹ̀ ní ṣẹlẹ̀. Wọ́n lọ wá sòkú ìyá ẹ. Ọlọ́run ìjọba ẹni bá nífẹ̀ẹ́ mi kó ní wọ́n sókè fún gómìnà Dàpọ̀ Abíọ́dún. Ẹni bá nífẹ̀ẹ́ mi ọ̀nà. Ẹsẹ̀ gan, Ọlọ́run ìjọba àjọ fún yín. Ẹsẹ̀ mà, Ọlọ́run ọba tó ní mí yọ̀ mọ̀ nífẹ̀ẹ́ yín. Gómìnà wa dúró tì mí, mo sòkú ìyá mi. Àwọn tí ò mọ̀ kan, wọ́n ní tọ́ba wa kò ní jáde. Gómìnà ni mo dà ọ́ lóhùn. Àdúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìgbòho ní ìlànà wa mi ò kú ìyá mi tá a jọ sí. Lẹ́yìn náà, mo kí bàbá wa Aláké ẹ bá ṣe kábíyèsí ẹ bá ṣe kábíyèsí dáadáa ẹ ṣe kábíyèsí kì í dé fìlà kí ọba àrífín ni ẹ sì fìlà ẹ sọ pé kábíyèsí o kábíyèsí o. lẹ́yìn náà mo fi bàbá wa Àwùjalẹ̀ mo fi kí gbogbo ọba tí ń bẹ ní ìlú Ẹ̀gbá àtòkùn state pátápátá Ọlọ́run ní jẹ́ kó bá ẹ ṣe kábíyèsí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún àwọn bàbá wa wọ́n wá fi bàbá wa Ọ̀sílẹ̀ ọ̀fẹ́ gbálà bàbá dáadáa ẹ ṣe kábíyèsí dáadáa kó rí lẹ̀ kábíyèsí lẹ́ẹ̀kan sí kábíyèsí lẹ́ẹ̀kan sí. Olówódé ọ̀fọwódé bá ṣe kábíyèsí. Ní olóòfowódé tí ń retí mi ti pẹ́. Ìgbà tí bàbá wa Ọ̀sílẹ̀ wá pè wọ́n pé ọmọ mi ń bọ̀ lọ́dọ̀ mi lénìí, wọ́n fẹ́ wá fi ìwé ẹkùn lọ́lẹ̀ ládùúgbò mi gẹ́gẹ́ bí security ẹ̀ tí gbogbo àwa ọba látòrí bàbá wa olórí aládé gbogbo ẹ bá ṣe kábíyèsí. Bàbá mi Ọọ̀ni of Ifẹ̀ ẹ ṣe kábíyèsí dáadáa. Lẹ́yìn tí bàbá wa pẹ̀lú wa tó sì sọ fún wa pé gbogbo ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátápátá tóun jẹ́ nọ́mbà 1 fún ni ó wà pẹ̀lú wa ẹ ṣe kábíyèsí dáadáa. Bàbá wa Ọ̀sílẹ̀ wá gbà wá lálejò lénìí sẹ́ni pé ìdùnnú ló jẹ́ fún wa ìbànújẹ́ ló jẹ́ fún àwọn ọ̀tá wa àtàwọn tí ẹ má jà bára wa jà ẹ farabalẹ̀ irú èlé má ṣẹlẹ̀ ẹ jọ ẹ má jà ẹ farabalẹ̀ ẹ bọ́ síbí báyìí ẹ má gbé ọbọ̀ mbí àyè tẹ́ ń jà ẹ má bọ̀ láàrin bí báyìí kó wájú kábíyèsí ẹ má bọ̀ mbí báyìí ẹ má bọ̀ mbí báyìí Ọlọ́run ní jọ́ bàjẹ́ fún yín gbogbo nǹkan láyé tọ́ Ọlọ́run ní irú èlé má wáyé gbogbo ẹ̀yin màmá mi tẹ́ wà lóògùn state àtọmọdé àtàgbà Ọlọ́run ní pa yín rẹ́ ẹ mọ̀ ta ẹ mọ̀ jèrè àmọ́ bímọlémọ àbímọlémọ ń tẹkù ẹ̀dá àmọ́ bímọlémọ àgá máa tọwọ́ àlàbọ̀sù ìlú Ẹ̀gbá ò ní bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ pátápátá ìlú Nàìjíríà ò ní bàjẹ́ àwa síbi lénìí láti wá fi security ìwẹ̀kùn lọ́lẹ̀ torí pé a lè dúró báyìí kákáwó lera
kí Fúlàní máa jí wa gbé káwọn báńdíìtì máa lé wa kiri ká má lè lọ sóko ká má lè lọ sódò ohun táwa náà ní ni pé ta lè fi support ìjọba bàbá Tinubu ní ká dá security ti wálẹ̀ ká support ọlọ́pàá ká support sójà ká support DSS kí àlàáfíà lè wà fún àwọn brọ́dà wa àtàwọn sísítà wa àtàwọn mọ́mì wa àtàwọn bàbá wa kí gbogbo ilẹ̀ Yorùbá ó lè wà nítùbà nítùsẹ̀ kì í ṣe pé a wá láti wá pa àwọn ẹgbẹ́ security kékeré àti fìgìláńtẹ́ ni o àtàgbẹ́kọ̀yà ni o àti OPC ni o àti gbogbo ẹgbẹ́ tó ti wà tẹ́lẹ̀. Ìgbò! Èmi ò wá láti pa wọ́n rẹ́ o. Jésù ní èmi kò wá láti pa gbogbo òfin Ọlọ́run rẹ́ bí kò ṣe pé láti jẹ́ kó lè wá sí ìmúṣẹ. Jésù ní Jòhánù wá láti wá jẹ́ kẹ́ mọ̀ pé bàbá mi ń bẹ ní ààyè rẹ̀. Èmi ò wá láti wá pa òfin Jòhánù rẹ́ o. Mi ò wá láti wá pa OPC rẹ́ o. Mi ò sì wá láti pa Àgbẹ̀kọ̀yà rẹ́. Mi ò wá láti pa fìgìláńtì rẹ́. Ẹni tó bá wù láti join ìlú ẹkùn security ní bàbá mi Tinubu ló sọ pé kí n dálẹ̀ àtàgbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá. Àwọn ọ̀gá ní kí n má sọ bẹ́ẹ̀, wọ́n ní màá sọ bẹ́ẹ̀ torí pé tẹ́ ẹ bá ṣe nǹkan fún yẹn, a gbọ́dọ̀ dúpẹ́. Bàbá Tinubu ló jẹ́ kí n wà níbi tí mo wà níbí lélẹ́yìí. Òun ló jẹ́ kí n máa rìn kí n máa yán. Àti gbogbo fọwọ́sowọ́pọ̀ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àti gbogbo ọba pátápátá. Mo fi bàbá mi Olúbàdàn bá ṣe kábíyèsí. Mo fi kí gbogbo ọba bàbá wa láàfin Ọ̀yọ́ ẹ ṣe kábíyèsí. Olúkọ àgbẹ̀ ọmọ Bàyámù ẹ bá ṣe kábíyèsí fún bàbá dáadáa. Àti gbogbo ọba tí mo fi bàbá wa Aláké tí mo fi kí gbogbo wọn. Àwọn ni wọ́n ní ká wà lálàáfíà. Táwa lè dá security tiwa náà lẹ́kọ̀ọ́ sí ti fi ṣe èèyàn. So ìdùnnú ni ó jẹ́ fún mi pé wọ́n fàyè gbà mí láti dá ìlú ẹkùn security network ilẹ̀. Ìlú ẹkùn ajá tó bá dẹ̀ wò. Àwọn bàbá mi ní ajá òde gbogbo ẹkùn láti. Amẹ́ríkà bá wá tí wọ́n bá fẹ́ arrest èèyàn tí wọ́n bá ti wọnú ilé rẹ̀ tí wọ́n bá ti show kí lorúkọ rẹ̀ warrant of arrest pé wọ́n wá láti wá gbé ọ the next thing ni Amẹ́ríkà máa sọ fún ọ yí pé turn around kọ káwọ̀ rẹ̀ sẹ́yìn wá sí fi handcuff sí ọ lọ́wọ́ sẹ́yìn ò ní handcuff ní tẹ́fín bá ta lọ́lọ́run gbẹ̀jà kadì tẹ́jọ́ fara yín lẹ́pọ̀n tí ta lọ́lọ́run gbọ́lọ́pàá ṣubú ìmọ̀ ọlọ́pàá ní nílò tọ́ o tẹ́yìn náà gbé ta lọ́lọ́run ṣubú. ṣé rí ẹ àwa mùsùlùmí à lè rí ẹnìkan ká arrest mọ́ ó ti yẹ nísìn a lè rí ẹnìkan ká arrest mọ́ ní Nàìjíríà lóde òní ní Nàìjíríà tòní wípé ẹnìkan ó bú àwọn àfáà wa ó bú àwọn bàbá wa ó bú àwọn ọba wa ó ń sọ̀tì kìíní kan nǹkan kan nítorí tó fi rí bẹ́ẹ̀ ni wípé nígbà tí ọmọ Belfast ẹni tí ọba ti léèyàn Nàìjíríà ìyà máa ń jẹ wọ́n ẹ má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kẹ wá máa ká máa ọ̀nà tẹ́mi ń rí yàtọ̀ sọ́nà tí wọ́n ń gbà rí má bú mi o má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kò ní bàbá olówó tó fẹ́ lọ kàn án jáde ní gólóńgóló tẹ́ ẹ bá tì mọ́ láago 11 òru kẹ wá rò pé you can just go láti lọ arrest rẹ̀ anyhow kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ the country belongs to all of us gbogbo wa lájọ ní Nàìjíríà you cannot go arrest someone as a policeman kó wá gbé ọkọ̀ tí ò ní plate kó gbé lọ síbẹ̀ yìí kó fẹ́ lọ arrest ẹnìkan it doesn't make no sense. Yeah, it make sense. Ní ayé tí kidnapper pọ̀ káàkiri ní tí mi ò fi fọ́ọ̀tì ọ̀yìn arákùnrin ta ni Ọlọ́run yẹn nìyẹn o bó jẹ́ pé ẹnu ẹ̀ mọ́ wa rọ́ọ̀fù pẹ̀lú orí ẹ̀ bí orí mi níbí ìpàkọ́ bí ìpàkọ́ mi ìpàkọ́ ń gún sánmà bó ṣe wulẹ̀ kọjá sí wípé ẹnu bọ̀bọ́ yẹn máa wa rọ́ọ̀fù tó níta ni Ọlọ́run yẹn ó lè lọ arrest èèyàn pẹ̀lú ọkọ̀ tí ò ní plate láyé táwọn kidnapper tí wọ́n ń gbé èèyàn ṣeré you can't do that. Kidnapper ni wọ́n gba ayé, kidnapper ni wọ́n pe àwọn ọlọ́pàá, kidnapper ni wọ́n kidnapper,
láyé ẹ sọlọ́pàá sẹ láyé kidnapper ni wọ́n sọlọ́pàá o gbogbo ayé wọn wọ́n ọlọ́pàá ní pẹ̀lú àwọn kidnapper ni wọ́n ti fẹ́ pàdé bọ́jú àwọn bandits ni o. Sórí mo rí fídíò mo wà ní lunch nísìnyí mo wá rí fídíò ta ni Ọlọ́run ọmọkùnrin tí wọ́n pè ní ta lọ́lọ́run yẹn mo wá rí fídíò rẹ̀ tíyàwó rẹ̀ dì mọ́ lọ́rùn wípé ẹ lè gbé ọkọ òun lọ. Sórí ọ̀rọ̀ ò ní jẹ́ títí èèyàn kéèyàn má máa dá. Ọlọ́run ọba àlékè ọlá sì kórìíra Ọlọ́run kórìíra alábòsí Ọlọ́run kórìíra mùnáfìkì ẹ̀dá Ọlọ́run kórìíra àwọn èèyàn tí wọ́n ì bá sòótọ́. kidnapper ni wọ́n ló ti kẹ́ everybody gbogbo ayé mọ̀ wọ́n kidnapper ni wọ́n ní títorí pé ó ṣẹlẹ̀ sọ́dọ̀ ta lọ́lọ́run kidnapper ni wọ́n ti ẹni sìn kidnapper ni wọ́n káwa wá ṣàbòsí. kidnapper ni wọ́n ṣe ṣọ́ọ̀bù ìròyìn nìyẹn happy Tuesday everybody. wọ́n ti fẹ́ pa sórí kidnapper ni wọ́n sọlọ́pàá àwọn Yorùbá ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ wọ́n sì tún máa sọ̀rọ̀ kan wá ní kí lórúkọ rẹ̀ bí ẹ bá fààyè gba ìrókò tó bá di pé wọ́n pa àyè tán ó ṣe é ṣe kí apá ọmọ ká. wọ́n ti padà lọ́wọ́ sílé o wọ́n ti pa o wọ́n ti pa o bá ti sùn wọ́n ti pa o wọ́n ti padà ní owó ti pa o wọ́n ti pa o bá ti sùn o. gbogbo ayé ilé ta Ọlọ́run la wà yìí tí àwọn ọlọ́pàá kan tá àmì ọlọ́pàá ní ọdún ọlọ́pàá kọ wọ́n gbé mọ́tò wa mọ́tò náà kò ní plate number so ilé ta Ọlọ́run la wà yìí bí ọ̀rọ̀ náà ti ṣe fẹ́ yẹjú tán ó ní alikasare ṣe fọ́nrán yìí kí ẹ gbogbo yẹn. ọmọkùnrin ta lọ́lọ́run yẹn dundun rẹ̀ ńlá ta ẹnu rẹ̀ sì gbọ̀rọ̀ ta lọ́lọ́run lẹ́yìn ìgbà tó kú òní tí wọ́n gbé ńgbà kan lókè kura ta lọ́lọ́run títí di sìn mo rò pé ta lọ́lọ́run ò tún mọ̀ wọn ara rẹ̀ torí ẹ̀ ni wọ́n tún fi fẹ́ lọ arrest ta lọ́lọ́run ní òní ọjọ́ Tuesday. Àmọ́ nǹkan kan tí ọjọ́ òótọ́ tá a gbọ́dọ̀ mọ́ mẹ́nu bà ní wípé ṣe rí àwa mùsùlùmí a lè rí ẹnì kankan arrest mọ́ ó ti yẹ nísìn a lè rí ẹnì kankan arrest mọ́ ní Nàìjíríà lóde òní ní Nàìjíríà tòní wípé ẹnìkan bú ó bú àwọn àfáà wa ó bú àwọn bàbá wa ó bú àwọn ọba wa ó insult kìíní kan nǹkan kan nítorí tó fi rí bẹ́ẹ̀ ni wípé nígbà tí ọmọ Belfast ẹni tí ó bá ti léèyàn Nàìjíríà ìyà máa ń jẹ wọ́n ẹ má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kẹ wá máa ká máa ọ̀nà tẹ́mi ń rí yàtọ̀ sọ́nà tí wọ́n ń gbà rí má bú mi o má ti torí pé ta lọ́lọ́run ò léèyàn kò ní bàbá olówó tó fẹ́ lọ kàn án jáde ní gólóńgóló tẹ́ bá tì mọ́ láago 11 òru kẹ wá rò pé you can just go láti lọ arrest rẹ̀ anyhow. I don't understand bí Nàìjíríà ṣe mọ́ bí òfin Nàìjíríà jẹ́ kí n sọ fún ẹ mi parọ́ fún ọ o mo fẹ́ràn Nàìjíríà ìlú mi gidi gan kí n tó ṣe nǹkan kan sí Amẹ́ríkà tí mo ń gbé yìí mo ti ṣe 10 sí Nàìjíríà. I have property in Nigeria mo ní property ní Nàìjíríà mo ní land property ní Nàìjíríà kó lè bá àmọ́rúfẹ́ tí mo ní síbẹ̀. ẹnìkan sọ fún mi yìí kẹ́ ìwọ tó gbé Nàìjíríà tó ń lọ kọ́lé sí Nàìjíríà ìfẹ́ tí mo ní sí Nàìjíríà nìyẹn ìbá máa tiẹ̀ gbé bẹ́ẹ̀ o ìbá máa ṣe kìnnìkan o mo sábọ̀dọ̀ kọ́lé Nàìjíríà mo gbọ́dọ̀ ralẹ̀ sí Nàìjíríà mo gbọ́dọ̀ máa ṣe nǹkan sí Nàìjíríà irúfẹ́ tí mo nínú. At the same time tí mo bá ti ń ronú bí ẹni tí ọ̀lẹ́ nìkan kí ló wà lẹ́nu mi báyìí bí ẹni tí ọ̀lẹ́ nìkan ní Nàìjíríà bí ṣe máa lu kí lorúkọ rẹ̀ bí ṣe máa lu páńpẹ́ òfin ìmọ̀ jẹ́ kí Nàìjíríà ò sú mi. tí wọ́n bá dá ọ dúró táwọn ọlọ́pàá bá dá ọ dúró tí ọba jókòó sínú mọ́tò ẹ ní Nàìjíríà tó wà láàyè dìónà tọ́lọ́pàá Nàìjíríà bá dá ọ dúró báyìí mo ti experience yẹn ni o ẹni tó wà nídìí ọ̀nà yẹn ni wọ́n kọ́kọ́ máa wò tí wọ́n bá ti wò ó dáadáa tí wọ́n ṣáìtì ẹ̀ tí wọ́n rí pé ọmọ kò léèyàn ní ọ́ tí wọ́n dẹ̀ ṣáìtì ẹ̀ tí wọ́n rí pé ọkọ rẹ̀ wọn ò mọ̀ ọ́ ní society tẹ́ MC Olúọmọ tẹ́ ṣe Abu Ebẹ tẹ́ ṣe Wàsíù Àyìndé tẹ́ ṣe kí lorúkọ rẹ̀ tẹ́ ti ṣe gbogbo àwọn lókọ yẹn ó ti yọ nígbà náà wọ́n wá sí wa bẹ̀rẹ̀ harassment ẹ mú wé mọ́tò ìwá ẹ ṣe kìnnìkìnnì kan bẹ́ẹ̀ ni wọ́n máa wo ìwọ tó wà lẹ́yìn mọ́ experience ẹ̀rí ni o. So ìdájọ́ olòṣì yàtọ̀ sí ìdájọ́ olówó ìdájọ́ ẹni tí olówó ń pọ̀n lẹ́yìn ó yàtọ̀ sí ẹni tí ò lẹ́yìn kankan kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. The country belongs to all of us gbogbo wa lájọ ní Nàìjíríà. You can never go arrest someone as a policeman kó wá gbé ọkọ̀ tí ò ní plate kó gbé lọ síbẹ̀ yìí kó fẹ́ lọ arrest ẹnìkan. It doesn't make no sense. Ní ayé tí kidnapper pọ̀ káàkiri ní tí mi ò fi fọ́ọ̀tì ọ̀yìn arákùnrin ta ni Ọlọ́run yẹn nìyẹn o bó jẹ́ pé ẹnu ẹ̀ mọ́ wa rough pẹ̀lú orí ẹ̀ bí orí mi níbí ìpàkọ́ bí ìpàkọ́ mi ìpàkọ́ ń gún sánmà bó ṣe wulẹ̀ kọjá sí wípé ẹnu bọ̀bọ́ yẹn máa wa rough tó níta ni Ọlọ́run yẹn ó lè lọ arrest èèyàn
pẹ̀lú ọkọ̀ tí ò ní plate láyé táwọn kidnapper tí wọ́n ń gbé èèyàn ṣeré. You can't do that. America ní bí báyìí tó o bá jẹ́ undercover ọkọ̀ tẹ́ máa gbé táwọn undercover America ń gbé plate number wà ń bẹ̀. Tó o bá jẹ́ NYPD ọkọ̀ tó jẹ́ New York police officer ọkọ̀ tí wọ́n ń gbé ọkọ̀ wọn ó ní plate. So you go to arrest someone o gbé mọ́tò tí ò ní plate lọ ẹ wá kó bọ̀ dání. Ẹ fẹ́ arrest criminal ẹ bẹ̀rẹ̀ sí dìjànkadì ẹ bẹ̀rẹ̀ sí gbé jànkadì. Ẹ ń gbéra yín náà lẹ̀ gbọ̀n ẹ ń gbéra yín sókè wọ́n ń fọlọ́pàá ní kórópọ̀n. Ọlọ́pàá ń so mọ́ ẹ̀ńtọ́ criminal tó fẹ́ arrest ń so mọ́ lọ́rùn. And the guy keep saying one thing. Tí ọjà sí pé ó yẹ kí gbogbo wa ronú sí ní Nàìjíríà. The reason why I'm making this video is not because of time alone. It can happen to you tomorrow. It can happen to your cousin. It can happen to your brother. Ẹ má ma dájọ́ blindly. Ẹ má ma dájọ́ nítorí pé èyí ìtẹnìkan. I don't care. Ẹ̀sìn tí kò bá wu òǹkálùkù kò máa sìn lakundinukum waliyadini. Ẹ̀sìn tí yín kò máa jẹ́ tiyín tí tèmi kò máa jẹ́ tèmi. Irú àwọn wá sí tó yẹ kí n máa. Tí n bá rí ẹlẹ́bọ tẹ́ bá fẹ́ take advantage ẹ̀. Tí n bá rí ẹni tí ń bọ́ gíbọ̀ ọ̀pẹ tẹ́ bá fẹ́ yàn jẹ I will speak up. O lè lọ sọ pé fẹ́ lọ arrest ta lọ lọ́hùn kọ́ wá gbé mọ́tò tí ò ní plate lọ. Ẹ lè sọ pé fẹ́ lọ arrest ta lọ lọ́hùn ọmọ yẹn ń sọ gbólóhùn kan wípé ṣe invite mi. Àìmọye bí tí mo fi lẹ́yìn mùsùlùmí ò lè rí yàn arrest mọ́ ní Nàìjíríà lónìí òun ni pé ọ̀kan nínú àwọn tó náà ń dájẹ́ ẹ̀sìn ọmọ Belfast criminal. Kò sí èbú títa lọ́lọ́run fẹ́ bú tó tì tó èbú tí ọmọ Belfast tó bú àwọn ọba yín gbogbo yín foríjì ní torí pé ọmọ tí yín lòun bóyá nítorí ẹ̀ ni nítorí pé òun ṣe ẹ̀sìn tẹ́yìn náà ń ṣe. Ẹ foríjì ọmọ Belfast ládùrú atrocity ládùrú ọ̀rọ̀ àlùfàǹsá tó sọ sí àwọn àfáà yín àtàwọn bàbá yín. Ẹnìkan kò rí arrest ẹjọ́ ń gbé Nàìjíríà ń bẹ̀ ẹjọ́ ń gbé Nàìjíríà ẹjọ́ ń ṣe fàájì ni ẹ tó ti jọ ń lo òde tẹ́jọ́ ń lo òde àwọn ọmọ Ìlọrin tó bú tó yàkàyàkọ̀ ọba wọn àtàwọn àfáà wọn àwọn ni ẹ tún invite ẹ sóde ń wọlé ń jáde bó ṣe wù ni ẹ tó jọ ń bara yín lọ́wọ́ tẹ́ ẹ tún pèsè òde àwọn àfáà yín tẹ́jọ́ ń jókòó tẹ́ ń gbága fún ní high table. So nítorí pé ta lọ́lọ́run ètí sara yín àbí nítorí pé òun ètí ó ti ní òun ò ṣe Islam mọ́ àbí nítorí pé òun kò ti lẹ́nìkan kò ní bàbá olówó tó fẹ́ tó pé tẹ bá arrest ọmọ lọ fẹ̀yìn pẹ́ jáde láago 2 lóru so you guys can go the audacity to go and arrest this guy. It doesn't make no sense to me. Èmi ìgbìjà ta lọ́lọ́run kò make any sense. Ẹ má jẹ́ ká máa yanra wa jẹ because àwa fẹ́ wá gbé Nàìjíríà padà. Ẹ dẹ̀ ń scare wa pẹ̀lú oríṣiríṣi àwọn ìwà yín bí ìwà bandit. Ṣé ẹ invite ta lọ́lọ́run tẹ bá wá ní ẹ invite ẹ ṣé ó yẹ kẹ́ ẹ lọ sílé ẹ tẹ́ fẹ́ lọ arrest. T'Amẹ́ríkà bá wá tí wọ́n fẹ́ arrest èèyàn tí wọ́n bá ti wọnú ilé rẹ̀ tí wọ́n bá ti show kí lorúkọ rẹ̀ warrant of arrest pé wọ́n wá láti wá gbé ọ the next thing ní Amẹ́ríkà máa sọ fún yín pé turn around kọ káwọ́ rẹ̀ sẹ́yìn wá sì fi handcuff sí ọ lọ́wọ́ sẹ́yìn ò ní handcuff ní tẹ́fín bá ta lọ́lọ́run gbẹ̀jà kadì tẹ́jọ́ fara yín lẹ́pọ̀n tí ta lọ́lọ́run gbọ́lọ́pàá ṣubú ìmọ̀ ọlọ́pàá ní yóò o tẹ́yìn náà gbé ta lọ́lọ́run ṣubú. Ẹ wá lọ adúrú gbogbo effort yín àti gbogbo ẹ wá rí ẹ ń tẹ́ lọ arrest ẹ rí arrest ṣé yẹn lásán kò tó ọwọ́ àlámì ìyẹn lásán tì yẹn lójú. Àìrí arrest àìrí ta lọ́lọ́run gbé kúrò níbẹ̀ nígbà tẹ́ ẹ lọ arrest ẹ̀ tẹ́ pera yín ní ọ́fíìsì yẹn ó tì yẹn lójú. Gbogbo àwọn tí ó bá pè yín látòkè lọ́hùn ní kóòtù ni wọ́n ti lọ ọmọ ṣẹ́tù rẹ̀ tó bá pẹ́ lu òyìnbó bá ní. Kò sí gbogbo èèyàn tó bá kọjẹ́ ọba jẹ́ gómìnà Ọ̀yọ́ state ló pè yín ọba jẹ́ kíníkíní kan tó bá ṣe yí pé arrest tẹ wá arrest ta lọ́lọ́run lóòótọ́ ọba jẹ́ níwò ni you will not leave the scene without arresting this guy. Ẹ ní kúrò níbẹ̀ yẹn láìsí pé gbé lọ tẹ bá gbé lọ ní kóòtù ní George ó ti sọ pé kò yẹ kẹ́ arrest ẹ túlẹ̀ ẹjọ́ kọ́ máa lọ kì í ṣe pé ẹ lọ wáyàn lọ lé ẹ̀yin odidi ọlọ́pàá bíi mélòó kan ẹ ní ẹ lọ arrest ẹnìkan ẹ wà ní rí mú kúrò níbẹ̀ yẹn níjọ́ yẹn ẹ wà ní àwọn kẹ́pẹ́ yín látòkè so ẹ ronú àwọn tó máa pè yín látòkè kẹ́ tó lọ arrest ta lọ́lọ́run tẹ kó bá lọ tẹ́ ẹ̀dẹ̀ gbé mọ́tò lọ. Èmi ń ṣe léyìí fún gbogbo àwọn ọlọ́pàá ẹ̀yin ọ́fíìsà wa Nàìjíríà ẹ dákun ẹ má jẹ́ àyàn orí àwọn èèyàn jẹ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ tí ó kẹ́yìn nìkan ògògó yìí nǹkan kan ò sí ògògó níbi ọdún tó lọ sẹ́yìn ọdún ní 2025 2026 wọ́n ti parí aṣọ kú ògògó wọ́n gbé bọ́ lọ́rùn lójijì ọmọ tó gan ó sì nálẹ̀ gbáà ògògó sì lọ. Can you imagine? Bàbá wa Dísù tó jẹ́ ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ó lè wó lulẹ̀ lọ́la kúkú kọ́ ló ń jẹ́ kẹ́mi rẹ̀ ogun. Ikú ò ní respect fẹ́ nìkan kọ̀ọ̀kan ikú pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ọjọ́ òye kan ní kọ̀ọ̀kan ikú pé wọ́n ṣẹ̀ṣẹ̀ di president kọ̀ọ̀kan ikú pé ọmọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ gba kíní honorary award kan kíní kan you can come anytime and it can kill you anytime you can die anytime. So ẹ má jẹ́ kí ìdájọ́ ẹni tí ò léèyàn kó yàtọ̀ sí ìdájọ́ ẹni tó mọ̀ èèyàn tó ní connection it doesn't make no sense wallahi kò make sense. So wọ́n pe Sunday Igboho mo ṣe ń gbọ́ fídíò yìí lọ́dọ̀ Aníyíkáyé wọ́n pe Sunday Igboho lọ́wọ́ ní kíní kan wọ́n pe Olúbàdàn bẹ́ẹ̀ lọ́mọ yẹn náà sọ pé Igboho ṣá níbi tó jókòó sí níbẹ̀ àwọn Ìgbòho ni wọ́n mèkì kọ́
kò lè ṣẹlẹ̀ ní òyìnbó kò lè ṣẹlẹ̀ ní òyìnbó tá a bá ń sọ̀rọ̀ wọn ní ṣé mo mọdún tí ìlú òyìnbó ti wà ní ṣé mo mọdún tí ìlú òyìnbó ti gba independent but we can learn from these people we should even learn from them it's time to learn from these people ní abroad bí báyìí ẹ jẹ́ ká learn látọ̀dọ̀ wọn ayé ti dá ayé social media fídíò ta lọ́lọ́run ẹ ṣe ní nàìjíríà ó ti dá amẹ́ríkà lẹ́yìn ìṣẹ́jú kan gbogbo wa ti ń rí ayé ti lajú ju òṣì lọ ayé ti lajú ju ranù lọ ayé ti lajú ju gbogbo wọn lọ so ọmọ tí wọn Belfast ó bú gbogbo àwọn èèyàn lọ bú àwọn ọba ó bú gbogbo ẹ níjó ni kí lẹ rí ṣe fún títí lónìí ẹ wá ẹntì àwọn bàbá wa nàìjíríà ń gbà kàtí mo wà ń bẹ tá a bá ń jà wá ní ẹntà lè mú lálẹ́ dì mọ́ ṣé rọ wá ni ẹntà lè mú àbí ẹntà lè mú lálẹ́ dì mọ́ ṣé rọ wá ni ṣé rọ ni ẹ wọ ẹ jẹ́ ká ṣàtúnṣe lórí ọ̀rọ̀ nàìjíríà àwa fẹ́ wálé lójúmọ́ lẹ́ ń sọ fún wa ká máa bọ̀ wálé I am a nurse ní amẹ́ríkà ń bí ìyàwó mi nọ́ọ̀sì ni lamẹ́ríkà ń bí mo láwọn èèyàn tó jẹ́ sí pé Dr. Arẹ́gbẹ́ ń bẹ́ẹ̀ Dr. Abdulhakeem ń bẹ́ẹ̀ àwọn doctors everybody la fẹ́ wá sí nàìjíríà bẹ́ẹ̀ bọ́ọ̀ ló ṣe fẹ́ wá nígbà tó bá ń rí injustice every single day of our life it's so disheartening kò make any sense ẹ bá níyàn bá yín sòtọ́ ọ̀rọ̀ ìdájọ́ olòṣì yàtọ̀ ìdájọ́ olówó yàtọ̀ tipẹ́tipẹ́ láti wà ń bẹ̀ láti rí títí di sin 2026 with all this exposure and everything ó tún ṣẹlẹ̀ títí dọ̀la ẹ lọ arrest èèyàn ẹ gbọ́kọ̀ tí ò ní plate lọ báwo lọmọ ẹ bá wá pè ní kidnapper ní yín mọ̀nàkà ẹ lọ arrest èèyàn ẹ lè fi handcuffs ẹ lọ arrest lọ́wọ́ iwájọ́ níjà kadẹ̀ ń gbéra yín wọ́n lẹ̀ ó tìyàn lójú ká gbé sórí social media America ò rí bẹ́ẹ̀ sí lọ arrest criminal ní Nàìjíríà ní giant of Africa it doesn't make no sense.